Ìgbà tí mo gbọ́ nípa jíjà fún orílẹ̀-èdè Yorùbá lẹ́nu àwọn kan, ọgbọ́n ìwà nǹkan jẹ ni mo kọ́kọ́ pè, ṣùgbọ́n nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ tí bàbá Bọ́lá Ìgè sọ yìí, ó jẹ́ ohun ìyàlẹ́nu pé òdodo ni fún mi. Ṣùgbọ́n kí ni wọ́n sọ? Àwọn kan jẹ́ àwọn ọmọ wa tí wọ́n ní iṣẹ́ dáadáa lọ́wọ́ tó jẹ́ pé inú wa sì dùn wípé Ọlọ́run bùkún ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti bá ọkàn wọn dá májẹ̀mú wípé ní agbára Ọlọ́run by 2000 AD òmìnira máa dé fúnlẹ̀ káàrọ̀ òmìnira. Àmọ́ nígbà tó di ní ọjọ́ kẹta oṣù keje ọdún 2021 tí mo rí tí àwọn èèyàn tí wọ́n tú jáde ní gbogbo ààyè nílẹ̀ Yorùbá, inú mi dùn, ayọ̀ mi kún. Mo kọ́kọ́ rò wípé bóyá ọdún 2000 AD tí bàbá wa Bọ́lá Ìgè sọ nínú fọ́nrán tí ẹ wò tán yẹn, òun ni mo kọ́ rò pé ó ti dé. Inú mi tiẹ̀ ti ń dùn pé Yorùbá gbòmìnira, Yorùbá ti gbòmìnira, òmìnira ti dé, òmìnira ti dé, òmìnira ti dé. Kódà nígbà tí àwọn èèyàn tí wọ́n tán wá fọ́n jáde ní ọjọ́ yìí ní ìpínlẹ̀ Èkó ní Ọjọ́ta tí gbogbo ẹ̀ dàrú tó fọ́pọ̀ mọ́ra wọn, inú wa dùn pé òmìnira ti dé o. Àmọ́ ohun kàyéfì kan tó wá ṣẹlẹ̀ tó yà mí lẹ́nu tí ò yé mi ni wípé kí ló fà á, kí ló ṣẹlẹ̀, kí ló bí ìpínyà láàrin àwọn aṣíwájú wa nínú ìrìn àjò orílẹ̀-èdè Yorùbá yìí. Olóyè Sunday Igboho, arábìnrin Modúpẹ́ Onítìrí aya Abíọ́lá, kí ló fàpínyà láàrin wọn àtàwọn èèkàn tí wọ́n jọ gbé ètò yìí lọ́wọ́ tọ́kàn wá sì ti ń balẹ̀ tínú wá ti ń nù pé a ti ń ṣàṣeyọrí lọ. Ohun tó fà ni ò yé mi. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kó ìbànújẹ́ ọkàn bá mi, ó sì kó agara bá mi. Ó jẹ́ ohun ìbànújẹ́ ọkàn fún mi pé ohun tó ṣẹlẹ̀ pé ọ̀nà àbáyọ wá dà. Àwọn tá a fọkàn tán, kí ló lè fa ìjà láàrin wọn? Ṣùgbọ́n nígbà tó tún yá, mo rí àwọn kankan tó tún fi mí lọ́kàn balẹ̀ jẹ́ àjọ wò. Èyí ni ohun tí mo rí tí ó mú ròyìnròyìn ọkàn mi kúrò lórí wípé ṣé àṣeyọrí sì lè bá jíjà fún orílẹ̀-èdè Yorùbá tí àwọn adarí wa ń jà fún láti gba òmìnira kúrò lọ́wọ́ orí ìlà ìlò ìmúnisìn ìjẹni nípa tó wà lóde. Ẹ̀yin yẹn mi, mo fẹ́ kájọ máa wo farabalẹ̀ wo nǹkan yìí, ẹ jẹ́ àjọ farabalẹ̀ ká. Ìdí tó jẹ́ kí n mú wá ni pé tí n bá ní kí n máa fi ránṣẹ́ sí àwọn èèyàn pé ẹ bá mi wo kinní yìí, ẹ bá mi wo kinní yìí, sódodo ni ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin ọ̀mọ̀wé tẹ́ ẹ jọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé, òdodo owó lọ́wọ́ àánú ọ̀rọ̀ èèyàn mélòó ni mo fẹ́ fi ránṣẹ́ sí? Mo wá wò pé kí n fẹ́ kan gbé wá sórí ìkànnì yìí láti jẹ́ kí pé ojú tèmi nìkan kọ́ ní ó rí o, etí mi nìkan kọ́ ní ó sì gbọ́. Bẹ́ẹ̀ sì wá ń ká yìí, ẹ dákun ẹ máa bá mi wò ó, tó o ló ṣe rí, tó o ló ṣe jẹ́. Ǹjẹ́ ní tí ẹ̀ ń wò níbí, àwọn nǹkan tẹ̀ ń ká yìí, ṣé yóò ṣèso? Ṣó lè jẹ́ ó lè jẹ́ okùnfà àṣeyọrí fún orílẹ̀-èdè Yorùbá bí pẹ̀lú tó wà nínú ìwé yìí? Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin ọ̀mọ̀wé inú wa lórílẹ̀-èdè Yorùbá tẹ́ ẹ jọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé tẹ́ ń wo àwọn kinní yìí, ẹ dákun àlàyé èwo ló wà lórí ẹ̀ tẹ́yin náà mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó lóye tó lọ́gbọ́n tó kàwé tó sì mọ̀wé. Àlàyé tẹ́ ẹ bá rí lórí ẹ̀, ẹ dákun ẹ máa bá wa fi sí comment section. Yóò wà wù wá kẹ́ ẹ jẹ́ kájọ fọ́n kinní ká kí gbogbo àwọn tó jọmọ Yorùbá ó lè rí, kó lè bàa jẹ́ ìfọ̀kànbalẹ̀ àbí òpin ìrètí fún gbogbo ọmọ Yorùbá tó ti sọ̀rọ̀ ìtinú láti gbà tí olóyè Sunday Igboho tí wọ́n ti gbé wọn tó dàbí ẹni bó fẹ́ dá wọn lágara. Ṣùgbọ́n mo tún fẹ́ ká jẹ́ kájọ wo nǹkan kan o. Lẹ́yìn tá a bá jọ wo kíní ìtàn, mo fẹ́ kẹ́jẹ́ kájọ gbé nǹkan kan o. Ó wá ṣeéṣe kọ́ mi jẹ́ pé ìní lè gbé mọ eléyìí torí pé àsìkò oní tí à ń fi àsìkò ṣe, pàápàá jùlọ ẹni tẹ́ wà lókè òkun lọ́hùn. Àrígbá àsìkò tẹ́ ẹ ní láti máa fi wo nǹkan báyìí ó kéré, ṣùgbọ́n ẹ jẹ́ àjọ wo léyìí ibi tí ó parí sí. Ẹ dákun ẹ jẹ́ àfarabalẹ̀ wò ó. Bí mo ṣe ń kà, tèmi náà ń kà, ó ń jẹ́ ohun ìdùnnú àtayọ̀ fún mi pé ìrètí sì wà nínú àṣeyọrí fún orílẹ̀-èdè Yorùbá,
gbogbo ọmọ Yorùbá lápapọ̀. Ṣùgbọ́n bóyá ojú tèmi fi wá ń wò lẹ́yìn fi kọ́ lẹ́yìn fi ń wo ẹ dákun tẹ́ ẹ bá ti kà tán tẹ́ ẹ bá ti wò tán èròǹgbà yín lórí ẹ̀ àti wípé kí ni ìmọ̀ràn tẹ́ ẹ ní lórí àwọn nǹkan yìí fún gbogbo ọmọ Yorùbá. Ṣó ṣe é gbára lé àbí ò ṣe é gbára lé? Ká tètè mú ọ̀nà náà pa àbí ká sọ̀rọ̀ ìtinú pé a lè gba orílẹ̀-èdè Yorùbá mọ́ bó ṣe jẹ́ nu.